Yoruba nation. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. One nation, 419 yẹn àwa ò ṣe mọ́. Èyí tán fi one nation rẹwà jẹ́ ó tó gẹ́. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. A ti bá wọn ṣe one nation fọ́gọ́ta ọdún. Ṣe ni wọ́n ń fa wá sẹ́yìn àwa ò ṣe mọ́. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. Ológo ń bọ́ lófo rìn asọ́dọ̀ lófo. Ológo ni Yorùbá a ò bófo ṣe mọ́. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. Bá o mọ bí a ń rè a mọ bí a ti wá. Èyí a ṣe one nation tó ká padà sílé. One nation, Fulani nation ni a ò ṣe mọ́. Yoruba nation ni àwa ò fẹ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so má dágún. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àṣà wa ò ṣọ̀kan, èdè wa ò ṣọ̀kan. Níṣe ni wọ́n so wà pọ̀ kan lè má rẹwà jẹ. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Aṣọ ẹran mẹ́ran tẹran kan fẹ́ lù kan pa. Àbá tètè pín wọn níyà kẹ́mi ó tó bọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Àwa ló ń ṣiṣẹ́ owó àwọn ló ń lọ. Ìrẹ́jẹ yí papọ̀ ju àwa ò ṣe mọ́. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ẹni fẹ̀sìn Fúlàní lè máa bá wọn lọ. Ní tèmi àti ilé mi àti padà sílé o. Odò tí ń ṣàn tẹ̀lẹ̀ kan tó so padà gùn. Àkàtà tó so wà pọ̀ ibi ni wọ́n fi ṣe. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀, ó ṣe kẹta, ó lulẹ̀. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Àtẹríba fún wọn tó wọn kó wa ń wọ́gbó. Oko ẹrú tó ń kó wa rè àwa ò lọ mọ́. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Láti ní wọn ní mọ̀sán wa ń mú kíkan. Lára wọn ni wọ́n mọ̀ ọ̀gbọ̀n bí ìyàwó jẹ wá. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. Ilẹ̀jẹ̀ ìbò tán fi láti pé kó kú. A ò bí sórin mẹ́jà ò káyà túká. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá. A ò ṣe one nation mọ́ a padà sílé. Sí Yorùbá nation ìlú olómìnira. A ò bá ṣubú ṣe rere àwa ò ṣe mọ́. Yorùbá nation ló kàn ẹ̀yà gbé wá.
bá dẹrù Fúlàní ẹ ti dáràn, wọ́n á pa kísà sí gbogbo yín o. Ìmáàmù sọ̀rọ̀ pé Yorùbá nation, àfáà ń sọ̀rọ̀ pé Yorùbá nation, ẹlẹ́sìn mìíràn kígbe Yorùbá nation, àwọn aṣáájú Kristẹni kan dákẹ́ rọ́rọ́ torí Fúlàní ò pànìyàn lójú wọn rí. Bí Fúlàní bá gbalẹ̀ yìí o ẹ orógbó, ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey, wọ́n á gba Bíbélì lọ́wọ́ yín o. Wọ́n ń pọmọ Odùduwà ṣe lọ bá wọn dákẹ́, wọ́n gbàgbé ìtàn Àfọ̀njá ní ìlú Ìlọrin. Bí Fúlàní bá gbalẹ̀ yìí wọ́n lè yí wọ̀gbó, àgbà tí ó kẹrù sọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ sáré. Ó ṣe kínní, ó lulẹ̀, ó ṣe kejì, ó lulẹ̀. Ẹ kú dédé àsìkò yìí, mo kí yín lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin lónílé lálejò. Ọmọlúkà ni mò ń jẹ́, mo dé gẹ́gẹ́ bí mo ṣe ń dé gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀. Yorùbá kúkú bọ̀ ó ní bí ó bá nídìí obìnrin èjẹkúmólú. Mo kí gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa lénìí. Ìròyìn tí ẹ fẹ́ gbọ́ lénìí kì í ṣe ìròyìn tó dáa, kì í ṣe ìròyìn tó dùn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà Ọlọ́run tó ṣẹ̀dá ènìyàn ó ṣẹ̀dá etí tá a ní ká lè fi máa gbọ́ méjèèjì ni, torí Ọlọ́run tó ní rere òun náà ló ní burúkú náà. Òun ló ní méjèèjì, ó ṣẹ̀dá méjèèjì papọ̀ ni. So etí wa náà tó ń gbọ́ rere náà là tún máa gbọ́ burúkú, ṣùgbọ́n Ọlọ́run ní jẹ́ kí burúkú kó kàn wá. O ò lè gbàdúrà pé k'Ọlọ́run má jẹ́ kí etí ẹ gbọ́ burúkú, wàá gbọ́. Abẹ́ gbọ́ pé Ọlọ́run má jẹ́ kí etí mi ó gbọ́ bí o, irọ́ ló ń jẹ bẹ́ẹ̀, wàá gbọ́ o. Àdúrà tó lè gbà ni pé Ọlọ́run o má jẹ́ kí ibi kó kàn mí, tètè mi bá tiẹ̀ gbọ́ má jẹ́ kó kàn mí. Àdúrà nìyẹn. Má jẹ́ kí etí mi ó gbọ́ bí o, má jẹ́ kójú mi ó rí irọ́ ni. Kí lọ́lọ́run ṣẹ̀dá ẹ̀ fún? Ọlọ́run ṣẹ̀dá méjèèjì ni, kójú lè rí ibi, kétí lè gbọ́, ṣùgbọ́n kó má kàn wá. Ṣé o mọ̀ pé ó lè wà níbi tó wà bí eléyìí kó dẹ̀ máa wo ibi níwájú bí eléyìí, kó má dẹ̀ kàn ẹ́, wàá dẹ̀ máa fojú ẹ̀ wàá máa wo ibi pé ibi rèé, kò dẹ̀ ní kàn ẹ́. Ṣé ó wá possible wàá máa gbàdúrà pé Ọlọ́run má jẹ́ n rí bí? Àwọn àdúrà kan wà tó jẹ́ pé tẹ́ bá ń gbà kò lè gbà lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run má jẹ́ n rí bí, Ọlọ́run má jẹ́ tí mi ò gbọ́ bí, òun ṣe mistake. Ṣẹ́rí Bíbélì gan parí ọ̀rọ̀, ó láwọn kan ń béèrè ní wọn ò rí gbà torí pé kí ni wọ́n ń ṣì béèrè. Ojú wa, etí wa méjèèjì lọ́lọ́run prepare sílẹ̀ láti lè rí nǹkan tó wà nú ayé yìí. Ihun tó dẹ̀ wà nú ayé yìí, ire àti ibi ló wà ńbẹ̀. So ó di dandan kójú ẹ̀ kó rí bí,
ó di dandan kétí ẹ kó gbọ́ ibi ṣùgbọ́n Ọlọ́run ò wá ní jẹ́ kí ibi kó kàn wá àdúrà tó wà máa gbà sọ Ọlọ́run nìyẹn. Ọlọ́run má jẹ́ ibi ó kàn mí o kí n tiẹ̀ fojú mi rí tàbí mo fetí mi gbọ́ mọ́jọ́ ó kàn mí. Ó lè máa fetí gbọ́ pé àwọn kan tó ń lọ síbi báyìí ibi tí wọ́n lọ tó dẹ̀dẹ̀ láyọ̀ àtàláfíà àwọn yẹn lọ wọ́n lásídẹ̀ǹtì gbogbo wọn kú. Ó fetí ẹ̀ gbọ́ ò fojú rí. Ó dẹ̀ lè máa lọ ọ̀nà tí wọ́n gbà tó ń lọ pẹ̀lú ayọ̀ àtàláfíà tó dọ̀nà ó dẹ̀ pàdé àwọn kan tán lásídẹ̀ǹtì tán dẹ̀ kú bẹ̀. Ó dẹ̀ fojú ẹ̀ rí tán kó òkú wọn jáde. Ó fojú ẹ̀ rí ibi náà nìyẹn ṣùgbọ́n ibi yẹn ò kàn ẹ́. Mo rò pálàyé mi ó yé gbogbo ẹ̀yin fans mi ibi ò ní kàn yín lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà, gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró tì mí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró ti òtítọ́, gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró ti òdodo, gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró ti ọmọ Yorùbá, tẹ́ ẹ dúró ti ìran Yorùbá, tẹ́ ẹ ní ti Yorùbá ò ní gbé lágbára Olódùmarè, lágbára ọba tó láṣẹ, lágbára ọba tí ń jẹ́ èmi ni, agbára ọba tó lọ́jọ́. Ó sọ wípé ibi tàbáburú kò ní kàn yín lágbára àṣẹ Èdùmàrè. Ẹ wá jẹ́ kí n kàn lu agbami ètò mi. Gani Olóyèdé ẹ káàbọ̀, David Sotunde ẹ káàbọ̀ sórí ètò. Kíkẹ́ Fásánmi mo kí yín o. Ẹ̀yin tẹ́ dẹ̀ ń wò mí ní TikTok mo kí gbogbo yín náà. Ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ wa ní YouTube ẹ máa bá wa pín ètò yìí. Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin ti wá ní YouTube ẹ sí lórí ètò mọ́. Bàbá ti gbé tò wá ẹ kì í bá wa ń pín mọ́. Àgbúrò yín ètò yẹn á kàn wà stagnant sójú kan. Ẹ̀yin tẹ́ wò wá ní YouTube gangan. Kí ló ń ṣẹlẹ̀? Kí lẹ̀ ṣe wá? Kí la ṣe fún yín? Ẹ dákun ẹ̀bẹ̀ lábẹ́ yín ẹ bá wa pín. Ẹ subscribe kẹ́ ẹ bá wa pín, ẹ bá wa gbé sókè. Ọlá Ọlọ́run ọlá yín ni ẹ̀yin lọ́lọ́run ń lò fún wa. Ojú òní tí yín mo kí yín mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí. Ó yá ẹja kan lọ àgbàgbé ètò. Gbogbo ilẹ̀ ti gbọ́ ohun tó ń ṣẹlẹ̀ nílùú Èkìtì. Ó ti ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́. Information tó tó wa lọ́wọ́ ni pé wọ́n ti padà commission inter-sọpẹ́ ẹ̀fẹ́. Wọ́n ti padà ṣe o. Wọ́n ti padà ṣe lọ́yọ̀ọ́, wọn ò pariwo síta ni. Wọ́n ti ṣe l'Èkìtì. Wọ́n ti wà l'Ékòó. Wọ́n wà l'Ógùn State. Wọ́n ń bọ̀ l'Ondo State. Wọ́n wà ń bẹ̀. Ṣùgbọ́n mo kàn fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá kẹ́ ẹ mọ̀ ní pé àtẹ̀yin Christian, àtẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ̀yin ni mò ń ké sí lásìkò yìí o. Tẹ́ ẹ bá mọ̀, ẹ mọ̀ sí pé mo mọ̀ọ́mọ̀ gbé orin tí mo play lẹ́ẹ̀kan yẹn, mo mọ̀ọ́mọ̀ gbé jáde ni. Wípé ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey. Wọ́n á gba Bíbélì lọ́wọ́ yín o. Wọ́n á gba ọpọ́n Ifá ò lọ́wọ́ yín o. Gbogbo ọpọ́n Ifá yín tẹ̀ ń pọ́nlé wọ́n á gbà lọ́wọ́ yín. Wọ́n á gé apá yín, wọ́n á gé ẹsẹ̀ yín, wọ́n á gé orí yín, wọ́n á yọ ojú yín. Láìkú yín wọ́n máa kí ọ̀bẹ bọ ojú yín, wọ́n á yọ. Ìkùrá ni wọn ló sọ bẹ́ẹ̀ fún wọn. Ẹ̀sìn wọn ló sọ bẹ́ẹ̀ fún wọn. Náà ẹ jẹ́ kí n wá sọ fún yín tẹ́ ẹ bá mọ̀ ẹ̀yin ọmọ Yorùbá. Mo máa ń sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹ̀ pín prógrámù ibẹ̀ ṣe ń wò yìí. Ẹ̀yin tẹ́ bá fẹ́ dá ṣètò àyè wà lénìí. Tí n bá ti lò bí 30-40 minutes bẹ́ẹ̀ yẹn máa fàyè lẹ̀kẹ́ lè ráyè pé wọlé dáadáa. Ọlọ́run ti ṣe ìyanu àti rówó àti ra speaker so that àwọn tó bá ń bá wa sọ̀rọ̀ wọn á gbọ́ dáadáa. Ẹ jẹ́ kí n ṣe àwọn àlàyé kan fún yín. Ṣé ẹ ráwọn tó ń pè ní Fúlàní? Wọ́n ní agenda. Wọ́n ní ìpinnu tí wọ́n ní sílẹ̀ tí bàbá ńlá bàbá wọn tó ti pinnu ẹ̀ sílẹ̀. Tẹ́ ẹ bá mọ̀, ẹ súnmọ́ bí kẹ́ ẹ gbọ́ àlàyé mi dáadáa. Wọ́n ní bọ́mọdé ò bá mọ ìtàn, ó máa bá àrọ́bá. Àrọ́bá dẹ̀ ní bàbá ìtàn. Ṣé rí àwọn tí Fúlàní tí wọ́n tún wá gbẹ́kẹ̀lé náà, Fúlàní ní ìpinnu. Ìpinnu wọn dẹ̀ ní pé káwọn gba ilẹ̀ yìí. Ilẹ̀ yìí tọ́lọ́run jogún fún bàbá tiẹ̀, tó jogún fún bàbá mi, tọ́lọ́run fún èmi àti ìwọ ní ìní. Ṣùgbọ́n bàbá ńlá tiwọn tó ń pè ní Ottoman Fodio, ó ní Ọlọ́run ló fún òun pé kì í ṣàwa lọ́lọ́run fún. Òun dẹ̀ máa sa gbogbo ipá òun láti rí i dájú pé òun gba ilẹ̀ náà. Lóòótọ́ la dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé wọn ò tí ì rí ilẹ̀ yìí gbà lọ́wọ́ ọmọ Yorùbá. A dúpẹ́ pé wọn ò tí ì rí gbà tán bí wọ́n ṣe fẹ́. Wọ́n gbà o, ṣùgbọ́n wọn ò tí ì rí gbà bí wọ́n ṣe fẹ́. Gbogbo bí wọ́n ṣe ya wọ ilẹ̀ Haúsá, tí wọ́n gba gbogbo ilẹ̀ Haúsá pápátá, kì í tí ì ṣe ìpinnu wọn nìyẹn. Ìpinnu wọn ibi tí wọ́n fẹ́ gbà gangan ní ilẹ̀ Yorùbá.
ọpọlọ tọ́lọ́run fún ìran ọmọ Yorùbá ni ò jẹ́ kán rí ibi ìgbà tán ṣùgbọ́n ọpọlọ yẹn ó ti ń dààmú ìran ọmọ Yorùbá ọgbọ́n ti ń dààmú ọlọ́gbọ́n nílẹ̀ Yorùbá ọgbọ́n tí ìran Yorùbá ni ó ti ń dààmú wọn now àwọn ní ìpinnu gẹ́gẹ́ bí bàbá ńlá bàbá wọn ṣe fi lélẹ̀ yìí pé ilẹ̀ yìí àwọn ló ní Ọlọ́run Allah wọn ló jogún ẹ̀ fáwọn àwọn dẹ̀ gbọ́dọ̀ jà láti gbà á jihad náà ń pè kán jagun kán gbalẹ̀ ẹ̀sìn mùsùlùmí ló sọ bẹ́ẹ̀ fún wọn now láti lè achieve èmú wọn yìí wọ́n wá ní àwọn ìpinnu wípé ẹ jẹ́ ká lọ ké sí àwọn kan lè ràn wá lọ́wọ́ àwọn tó dẹ̀ ké sí ni wípé wọ́n ké sí àwọn Arab àwọn Saudi àwọn ń wọ́nà láti rí i pé gbogbo orílẹ̀-èdè tó wà láfíríkà pàápàá gbogbo wọn di mùsùlùmí wọn di Islam that is their primary target tẹ́ ẹ bá mọ̀ lẹ́ni ẹ lọ mọ̀ mọ́ sọ eléyìí fún yín ni T-Baz, God bless you for the gift, thank you. Plan àwọn Arab, I'm talking of Saudi Arabia, tí Islam ti jáde àtàwọn ìlú míì lẹ́gbẹ̀ẹ́gbẹ́ tí wọ́n jẹ́ Arab country. Plan wọn ni pé gbogbo Africa continent, all the continent of Africa, gbogbo wọn gbọ́dọ̀ di mùsùlùmí. Wọ́n ti ja ìjà yẹn nígbà kan tó jẹ́ pé gbogbo Northern Africa pátápátá wọ́n kọ́ńkà gbogbo wọn pátápátá wọ́n jọba bẹ̀rẹ̀ láti Sudan tó fi wọ Egypt tó fi wọ Tunisia tó fi wọ Algeria tó fi wọ Morocco, Western Sahara, all those countries pátápátá wọ́n ti take over gbogbo ẹ̀ tán kọ́ńkà wọn tó dẹ̀ yẹ pé wọ́n ti gbin ẹ̀sìn mùsùlùmí síbẹ̀ tó jẹ́ pé mùsùlùmí ló jọba níbẹ̀. Gbogbo ipá wọn láti wọ ìsàlẹ̀ ń bí prove abortive kó tó di pé ojú bẹ̀rẹ̀ sí ní ńlá tí gbogbo wọn withdraw tán padà. Withdraw tí wọ́n withdraw yẹn lójú ti yín lójú tiwa ni wọ́n ṣe withdraw ṣùgbọ́n wọn ò withdraw internally wọn ò withdraw wọ́n padà lọ jókòó láti rí plan ni pé ọgbọ́n wo la máa dá láti rí i pé ẹ̀sìn mùsùlùmí padà wọ gbogbo ibi tá a gbé dé tá a fẹ́ kó dé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní plan lára plan wọn ní pé ilẹ̀ Nàìjíríà yìí báwọn ṣe máa kọ́ńkà ẹ̀. Ẹ má gbàgbé o orílẹ̀-èdè tó ti wá lókè lọ́hùn tó ń pè ní Niger 90% àwọn tó wà ní Niger they are Muslims Islam ni wọ́n. Mali, Burkina Faso gbogbo wọn pápátá ló yí wa káàkiri they are all Muslims mùsùlùmí ló pọ̀ jù nú wọn. Wọ́n wá ń tiraka láti wọ West Africa tó fi wọ Southern Africa. Àná ẹ jẹ́ kí n sọ fún yín tá bá sọ pé orílẹ̀-èdè tí wọ́n ń wá ọ̀nà jù láyé tí wọ́n ń wá gbogbo ipá jù láti kọ́ńkà láti sọ di ẹlẹ́sìn mùsùlùmí pátápátá Nàìjíríà ni. Gbogbo yín lẹ́dẹ̀ mọ̀ gbogbo tí mò ń sọ fún yín ó lè dàbẹ́ ni pé mò ń sọ̀rọ̀ lásán mi ò sọ pé kẹ́ ẹ gbàgbọ́ it is your own cup of tea either you believe it or not. Ọmọdé tí ò bá tàn á bàrọ̀bá. Èèyàn máa ń ṣe ìwádìí wàá béèrè ọ̀nà wàá béèrè ọ̀rọ̀ wàá gbá research tí wàá fi rí òtítọ́ díẹ̀díẹ̀ mú dání ni tó o bá tiẹ̀ rí gbogbo ẹ̀ mú dání tán. Listen ẹ̀yin tẹ́ ń wò mí àwọn Saudi wọ́n ti ná ọ̀pọ̀lọpọ̀ owó nítorí Nàìjíríà káwọn bá lè gba Nàìjíríà gẹ́gẹ́ bí Islamic country torí pé kí ni tá bá lè gbà á ó máa rọrùn fún wọn gidigidi ó máa easy fún wọn láti lè take over Yorùbá ní àwọn Fúlàní láti take over Yorùbá ó máa easy fún wọn bàjẹ́bàjẹ́. Ìyẹn ni gbogbo ìpinnu yẹn tó ṣe ń sá lọ́tún lósì tó ṣe ń sá gbogbo ipá wọn kó ṣáà lè rí i pé àwọn gba ilẹ̀ Yorùbá. Ìpinnu wọn ni mo dẹ̀ fẹ́ sọ fún yín lẹ́nìí pé tẹ́ ẹ̀ bá mọ̀ láti ọdún tó ti over 40 something years ago làwọn Islamic country yìí ti ń gbé owó wá fún Nàìjíríà láti lè rí i pé wọ́n sọ Nàìjíríà di ẹlẹ́sìn kan. Wọ́n ṣe nígbà ayé Muritala Muhammed wọ́n ṣe nígbà ayé wọ́n gbowó wá wọ́n pín sáwọn ìlú. Nígbà Babangida wọ́n ṣe
wọn ò succeed. Ìgbà Abacha wọ́n ṣe lára owó Abacha, ara owó yẹn tán gbé fún Abacha ńgbà yẹn, àwọn Islamic country náà gbé owó yẹn fún láti lè rí i pé wọ́n fi ń convert, kán máa kọ́ mọ́sálásí kiri, kán máa ṣe ilé kéwú kiri. Ó ní àwọn àfáà tí wọ́n dedicate ńgbà yẹn tí wọ́n fún lówó. Ó ní àwọn ọba tí wọ́n pè, tí wọ́n dedicate, tí wọ́n fún ní owó, tí wọ́n send lọ Mẹ́kà. Tán lọ ṣe meeting, tán lọ bá wọn sọ̀rọ̀. Mo rántí dáadáa. Tora àmì ìsọmọdé mọ́ nígbà ayé Abacha. Ní gbogbo àsìkò tá ń sọ wọ̀nyí, wọ́n kó àwọn ọba jọ láti ìlú kankan tó jẹ́ mùsùlùmí. Wọ́n fún gbogbo wọn lówó, wọ́n tún sponsor wọn, wọ́n fún wọn ní káàdì, wọ́n gbé wọn lọ Mẹ́kà, wọ́n lọ ṣèpàdé lọ́hùn. Bọ́n ṣe fẹ́ sọ, bọ́n ṣe fẹ́ tan Islam, ní tán máa sọ fún wọn nìyẹn, bẹ́ẹ̀ ṣe máa tan Islam sí, tó ṣe máa tàn sí. That is what they told them. Not knowing pé ọ̀tọ̀ ní plan wọn lọ́kàn. Now, lára ìgbà yẹn mo rántí, wọ́n kọ́ mọ́sálásí. Wọ́n kọ́ sí ìlú mi nígbà yẹn mo rántí dáadáa. Mo ṣe pín owó yẹn nìyẹn. Láti ìgbà yẹn náà dẹ̀ ti ń tiraka, náà ti ń pinnu gbogbo ọ̀nà. Àwọn tó bá ti wá discover pé ìlú yẹn ó ní agbára, wọ́n á máa sponsor àwọn bandit, àwọn Islamic bandit, àwọn religious thug. Wọ́n á máa sponsor wọn. Don't be surprised, gbogbo àwọn Boko Haram tẹ́ ẹ̀ rí, àwọn ISWAP tó ẹ̀ rí wọ̀nyí, àwọn mùsùlùmí wọ̀nyí, àwọn Arab wọ̀nyí ló ń sponsor wọn, àwọn ló ń gbowó fún wọn. Ẹ lọ máa dá wàhálà alẹ̀ lórúkọ Islam, lórúkọ mùsùlùmí. Gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ ọ̀rẹ́ Ọmọlúkà tẹ́ jẹ́ mùsùlùmí, mo sorry. Ẹ ń tà wá ní pẹ́ ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn mùsùlùmí. Mi láti ìbẹ̀rẹ̀ mo disagree pẹ̀lú pé kì í ṣe ẹ̀sìn àlàáfíà. Now, wọ́n bẹ̀rẹ̀ sí ní dára. Ẹ wá wò ó, tẹ́ ẹ bá mọ̀ lẹ́nìí, lára àwọn orílẹ̀-èdè tí àwọn Islam tí wọ́n jẹrun nítorí àìkíyèsára wọn, òun ni Turkey tẹ́ ń wò yẹn. Gbogbo àwọn Bíbélì tẹ́ ń kà ní New Testament, àwọn ìlú Damascus, Corinth, Sípùrù, oríṣiríṣi àwọn ìlú tẹ́ ń gbọ́ nínú New Testament tí Jésù ń wọ̀. Àtẹ̀lé tí kí lórúkọ Paul, Apostle Paul, gbogbo àwọn ìlú tó wọ̀, most of àwọn ìlú wọ̀nyẹn pátápátá orílẹ̀-èdè Turkey ni wọ́n wà. Turkey is 100% Christian. Wọ́n gba Kristi, wọ́n dẹ̀ ń ṣẹ̀sìn Kristi. Yàtọ̀ sáwọn tó jẹ́ pé díẹ̀díẹ̀ wọ́n sì ń ṣe ìbọ̀rìṣà. Wọn ò dẹ̀ pọ̀. Wọn ò ju bí 1%. Nítorí àìkíyèsára ìfẹ́ tí Kristi tí wọ́n fi wàásù Kristi fún wọn níbẹ̀ tí wọ́n dẹ̀ fi gbà á. Ìpè I embrace everybody with love. Ìfẹ́ yẹn wọ́n jẹ́ kó bò wọ́n lójú, wọn ò kíyèsára lórílẹ̀-èdè Turkey. Mùsùlùmí wọlé sáàárín wọn, ó bẹ̀rẹ̀ sí ní jẹ wọ́n bí ìgbà tí ìdin tó bá ń jẹ ẹran, tí ẹran bá kú sílẹ̀ tí ìdin bá ń jẹ ẹ ní mọ̀. Ó dìgbà tó bá kú fólófóló ẹnìkan tó ẹ̀ kàn gbé bí eléyìí tẹ́ jẹun mẹ́rin tí ò sí kankan nú ẹ̀ mọ́. Ìgbà yẹn lẹ́sẹ̀ mọ́ pé àṣẹ nǹkan ti ṣẹlẹ̀. Ẹ pín prógrámù yẹn tẹ́ ń wò mí ní Facebook. Islam wọ inú Turkey lọ, wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ wọ́n, wọ́n ń jẹ wọ́n, wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ wọ́n títí tí wọ́n jẹ Kírísítẹ́nì, wọ́n jẹ wọ́n run, kò sí tó ń jẹ Kírísítẹ́nì mọ́. Gbogbo churches tó wà níbẹ̀ pátápátá wọ́n change gbogbo ẹ̀ sí mọ́sálásí. As of today, it's about 97 to 98% Islam lórílẹ̀-èdè Turkey. Kò sí tó ń jẹ Kírísítẹ́nì mọ́ ńbẹ̀. Wọ́n jẹ ibẹ̀, wọ́n jẹ Kristẹni àtàwọn ẹlẹ́sìn míì tó wà ńbẹ̀, wọ́n jẹrun, wọ́n take over ibẹ̀. Torí pé Kristi sọ pé ẹ fìfẹ́ gba gbogbo everybody. Eléyìí tí ẹ̀yin Kristẹni Nàìjíríà tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ àtẹ̀yin oníṣẹ̀ṣe. Ìfẹ́ ló ṣe kókó. Àwọn tó bá yín ń tayò sáwọn àwọn fi ìfẹ́ hàn fún yín. Sáwọn ready àti bá yín lo ìfẹ́. Are they ready to lo fẹ́ pẹ̀lú yín? Now, lady,
láwọn ara àwọn orílẹ̀-èdè tó ń gbówó wá láti rí i pé Nàìjíríà yí padà di Islamic country. Turkey jẹ́ kan gbòógì nínú wọn. Turkey ń kó nǹkan ìjà wá. Tẹ́ ẹ̀ bá mọ̀, àwa wádìí ọ̀rọ̀ náà. Turkey wọ́n ń kó nǹkan ìjà wá fún àwọn agbésùmọ̀mí wọ̀nyí. Àwọn ló ń supply wọn ní weapons. Gbogbo àwọn ìbọn ńláńlá, ìbọn tó ń dẹ̀rù bọ́sọ́ tó dẹ̀rù bàjẹ́, tó jẹ́ pé àjẹ́ tó ń fò tán bá yìn sí akúdànù. Àwọn ìbọn àgbárí rìrìrìrì tẹ́ ń gbọ́ wọ̀nyẹn tẹ́ rí lọ́wọ́ àwọn terrorist wọ̀nyẹn, àwọn Turkey ló ń kó wá. Àwọn ló ń supply wọn. Wọ́n gbowó wá. Wọ́n kó weapons wá. Ṣùgbọ́n ẹ̀yin Christian ilẹ̀ Nàìjíríà kò jọ yín lójú. Ẹ̀yin oníṣẹ̀ṣe kò jọ yín lójú. Ṣé mo pé ọ̀nà tí Christian fi ń ṣe tiẹ̀, ẹ̀yin mú pẹ̀lú ìrọ̀rùn. Ẹ̀yin oníṣẹ̀ṣe mú pẹ̀lú ìfẹ́. Ẹ fi ìfẹ́ ń ṣe, ẹ fi ìrọ̀rùn ṣe. Nínú ẹ̀sìn Islam kò rí bẹ́ẹ̀ o. Jàgídíjàgan ti pátì kúkù. Bó o fẹ́ o kú, bó o fẹ́ o rùn, làwọn fi ń gbà tiwọn o. Bó o fẹ́, bó o fẹ́. Láwọn orílẹ̀-èdè kan tán bá sọ pé má yàgbẹ́, tó bá yàgbẹ́ ikú ni o. Ẹ lọ sí Afghanistan. Wọ́n wọ́gilé, wọ́n ní kò sí tó jẹ́ tẹlifíṣàn mọ́, wọ́n ti wọ́gilé. Gbogbo fóònù tán fi ń call ní Afghanistan, wọ́n submit gbogbo ẹ̀, wọ́n tẹ̀ mọ́lẹ̀, wọ́n bàjẹ́, wọ́n wọ́gilé. Because of religion, because of Islam. Wọ́n ní kò sí tó ń jọ. Ṣé rí, èmi á máa sọ ọ̀rọ̀ tèmi. Ẹni bá gbà mí gbọ́ déédéé, ẹni tí ò bá dẹ̀ gbà mí gbọ́ náà tó ògo ni fọ́lọ́run. Lára àwọn orílẹ̀-èdè wọ̀nyí, Turkey, Saudi Arabia, àwọn Iraq, àwọn Iran, tó fi dórí àwọn Qatar, gbogbo wọn pátápátá, owó tọ́lọ́run ṣètò fún wọn tán ní tán lò, gbogbo ẹ̀ pápátá náà fi ń sponsor. Wọ́n create ẹgbẹ́ tó ń pè ní Organization of Islamic Nations or Countries, OIC àbí bá náà ṣe ń pè, Organization of Islamic Countries. Àwọn Saudi, àwọn Iran, Iraq, Qatar, Yemen, àwọn ni wọ́n support that Islamic country. Àwọn gangan. Because èmi ń sọ eléyìí, ṣebí ẹ ń gbọ́ pé Sharia yẹn wọ́n ń tẹ́ sílẹ̀ ní bí ìgbà téèyàn bá ń tẹ́ ẹ níní. Wọ́n fi ń ṣíwájú ni wọ́n mọ táwọn ń wá, wọ́n mọ ibi tó ń lọ. Wọ́n fi ń dán yín wò ni. Lára àwọn ìgbésẹ̀ tí wọ́n wá ń gbé, òun ni pé kí Fúlàní kí wọ́n bẹ̀rẹ̀ sí ní penetrate, kan máa wọ àárín ìran ọmọ Yorùbá. Lẹ́ni Fúlàní ti wọ àárín Yorùbá débi wípé wọ́n ti ń bá àwọn ọmọ Yorùbá sùn. Wọ́n ti ń fún àwọn ọmọ Yorùbá ní oyún. Àwọn ọmọ yín tí ò mọ kinní kankan, á wá á disguise ara ẹ̀, Fúlàní á disguise ara ẹ̀ bí ẹni tó mọ kinní kan. Owó dẹ̀ wà lọ́wọ́ wọn, wọ́n á tòsí yín, wọ́n á bẹ̀rẹ̀ sí ní bá àwọn ọmọ obìnrin yín, wọ́n ń bá wọn sùn, wọ́n á dẹ̀ gbóyún wá. Wọ́n á dẹ̀ lóyún. Àwọn màmá gan pàápàá níbi tó ti lọ ń rajà, àwọn tá à ń sọ yìí wọ́n ń bá wọn sùn níbẹ̀, tán fún wọn lówó. Inú wọn náà dùn, wọ́n láwọn ní àlè níbi tán ti ń rajà nínú oko. Fúlàní ni wọ́n ń pàdé níbẹ̀ tó ń bá wọn sùn. Ìmí wọn á lóyún níbẹ̀, á gbé oyún yẹn á lọ gbé bá ọkọ ẹ̀ nínú ilé. Ọkọ á tún bá sùn, kò ní mọ̀ pé ó ti lóyún fún Fúlàní. Àfọmọ yẹn á fi bímọ fún ọkọ ẹ̀. Nígbà tó bá dàgbà, á bẹ̀rẹ̀ sí ní forógùn, á máa fi ro inú ilé yẹn. Irú wọn ni Olúwo àtàwọn mọ́fìtì àǹkó. Àwọn tó jẹ́ pé ṣe ni ìyá wọn ṣe ló tẹ́ òbò sílẹ̀ fáwọn Fúlàní tí wọ́n wa kẹ̀kẹ́ lórí òbò ìyá wọn tó dọ́ mọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀bọ̀ tán wá bí wọn fọ́mọ Yorùbá. Fúlàní ti ń bá olórí sùn láàfin, tán dẹ̀ gbé oyún yẹn wá fọ́nba, tán dẹ̀ bí ọmọ yẹn fọ́nba. Inú ọba náà máa dùn, á ní ọba bímọ láì mọ̀ pé mọ àlè Fúlàní pọ́nbélé làwọn bá sùn. Ara àwọn techniques wọ̀nyí ẹ̀yin Yorùbá lẹ̀ fúnra,
Oh, it is obvious. Oh, gedegbe ẹ̀yin lẹ fúnra. Àìfúnra wa, àìfúnra Yorùbá ló jẹ́ kí gbogbo ẹ̀ pátápátá tó fi dípò tí ọwọ́ ti wá wọwọ́ ẹsẹ̀ ti wẹsẹ̀. Ara wọn ọgbọ́n tí wọ́n dá nìyẹn o. Ìkan gbòógì nínú ẹ̀ ni mo fún yín yẹn. Mo sọ ilé fún yín ni ẹ lọ ṣe ìwádìí. Ẹ lọ find out. Kẹ́ sọ pé Ọmọlúkà irọ́ ló pa. Wọ́n lọ káàkiri láti ìlú dé ìlú ni. Wọ́n á dé tí ọmọ yín, wọ́n á parọ́ fún, wọ́n á máa tàn wọ́n jẹ. Wọ́n á máa parọ́ fún wọn. Thank you Adeniyi for the gift. God bless you. Alara 64, thank you also. God bless you. Arábìnrin Ẹ̀rí Ọ̀ṣun, ojú òní tì yín, mo dúpẹ́ lọ́wọ́ yín. Wọ́n á máa tàn yín, wọ́n á dẹ̀ máa wọlé, wọ́n á máa bá àwọn ọmọ yín sùn. Ẹ lọ sáà ní ìgboro ẹ rí wọn. Àwọn kan wà báyìí tó jẹ́ pé kílásíkà Fúlàní ni wọ́n. Ẹ lè rí wọn kẹ́ ẹ mọ̀ pé Fúlàní ni wọ́n láyé. Wọ́n lè máa ṣẹ́ owó kó jẹ́ dọ́là làwọn yẹn ń ṣẹ́. Wọ́n lè máa rajà, wọ́n lè máa ra nǹkan. Ẹ dẹ̀ ní mọ̀. Ṣé báwọn tó bá dọ̀tí nínú wọn ló ń ṣọ̀kadà ni wọ́n ń ṣe alálù gbagbagbagba. Gbà tó bá rí wọn tán gbá irin gbagagbagagbagagbagagbà. Ìgbà yẹn ni wàá sá fún wọn tí wàá rí eléyìí ò lè bá ẹ sùn. Bọ̀ tó bá rí wọn tán pákéjì tán wọṣọ tó níláárí tán dẹ̀ náwó fún ẹ. Ọmọ yín á gbé nǹkan lẹ̀ fún wọn, wọ́n á dẹ̀ kọjá. Kẹ́ ẹ tó ṣẹ́jú wọn ti bímọ. Eléyìí tí ò bá mọ gbọ́n tó fẹ́ dá sí tí ò dẹ̀ lè gbé fún Fúlàní, ó lè lọ gbé jù sẹ́gbẹ̀ẹ́ títì. Òun lè ṣe máa rí tọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn máa rí ọmọ gbé lẹ́gbẹ̀ẹ́ títì. Wọ́n á fọmọ há blọọkù. Ìmí àbímọ yẹn tá jù sínú odò. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ tí ẹ̀yin Yorùbá tẹ̀dẹ̀ kọ́ tẹ́ fail láti fúnra. Bàbá Ògúndé kọ́ lórin. Ó ní pásá òfúnra ó jáná. Agbọ́n òfúnra kò lóyin, ọ̀bọ òfúnra kò dènìyàn. Àìfúnra ó ti bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ mọ́ wa lára nílẹ̀ Yorùbá. Ẹ̀yin àgbààgbà dẹ̀ ni, torí pé kí ni àwa tá a kéré wọ̀nyí kò sí ní tá a lè ṣe, kò ságbára kankan lọ́wọ́ tí a tá a lè sá. Ọ̀nà kan táwọn ìsìláàmù yẹn tí wọ́n fi ń wọ́nà àti make sure pé wọ́n take over. Àwọn ìsìláàmù fẹ́ sọ ilẹ̀ yìí di ẹ̀sìn ìmọ̀lé dandandan. Fúlàní fẹ́ gba ilẹ̀ yìí dandandandan. Ọ̀tá yín di méjì gbòógì. Yorùbá tẹ́ẹ̀dẹ̀ fúnra. Mo ń bá ọmọ mi kan ṣeré níjẹta. Oníṣẹ́ lóòótọ́, oníṣẹ́ mo parọ́ fún mo ní Mùsùlùmù ni mí. Ó wá pàdé mi, oníṣẹ́ lóòótọ́, oníṣẹ́ Mùsùlùmù ni mí ni. Ọmọdé ni o. Mo ní Mùsùlùmù ni mí. Ó ní bọ̀ torí yín, ó ní kò olórí yín ò ṣe. Mo ní so ẹni tó bá ti ń kírun báyìí orí ẹ gbọ́dọ̀ ní máàkì. Níbi tó ti ń jẹrí mọ́lẹ̀ lójoojúmọ́. Jẹrí mọ́lẹ̀ lójoojúmọ́. So ọ̀nà kan nìyẹn o. Ọ̀nà kejì tí wọ́n ń gbà láti rí i pé wọ́n gba ilẹ̀ yìí dandandandan tàbí láti rí i pé wọ́n sọ ilẹ̀ yìí di Mùsùlùmí. They are trying their possible. Currently now nílẹ̀ Yorùbá, ní ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ yìí, Mùsùlùmí is about 40%. Christian is over 60%. Tàbá mi sọ̀rọ̀ Nàìjíríà lápapọ̀, mo sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Ilẹ̀ Yorùbá lápapọ̀, àwọn tó jẹ́ Mùsùlùmí wọn ò ju wọn tàbá wò dáadáa ká mú ní tòtítọ́ gan wọn ò tó 40%. Wọn ò tó 40. Ṣùgbọ́n àwọn fẹ́ kán máa sọ pé Mùsùlùmù lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ Yorùbá kán máa sọ pé Mùsùlùmù is 80%. 90%. Gbogbo yín pátá tẹ́ kó Bíbélì dání. Tẹ́ kó Bíbélì dání. Ìdí tí ò fi jọ yín lójú ni pé business lẹ fi ń ṣe. Kò sí nínú yín tẹ́ ẹ sin Ọlọ́run mọ́. Ẹ sin Ọlọ́run, ẹ ń parọ́ kiri ni. Ẹ̀yin tẹ́ ẹ gbé fádá ní gan, ẹ ń parọ́ tanra yín jẹ ni. Mélòó nínú yín ló fò títọ́ da Ifá. Òun ni ò jẹ́ kó ká yín lára. Òun ni ò jẹ́ kẹ́ ẹ fúnra. Tó fi di pé àwọn ará bí ń wọlé sí yín lára lójoojúmọ́. Lára àwọn nǹkan tí mo kórìíra. Tẹ́ ẹ bá ń kọjá lọ lójú títì, ẹ dédé rí pé wọ́n blọọkù títì. Wọ́n ní kí ló ṣẹlẹ̀? Wọ́n ní wọ́n ń kírun.
in tí ò lè ṣẹlẹ̀ nígbà tí Christian bá ṣe anything oníṣẹ̀ṣe ò lè ṣe nǹkan kan kó lù ẹ̀ ṣẹlẹ̀ wọ́n ní wọ́n ń kírun wọ́n block ojú títì ẹ̀ ní rí gbígbà ẹ bẹ́ẹ̀ sì ní wá ọ̀nà kiri ìyẹn ò tí ẹ ń ṣe ìyẹn ti di bárakú ó ti di bó ṣe ń lọ mo ti fún yín nìkan nínú ọgbọ́n tí wọ́n ń dá láti rí pé wọ́n gba ilẹ̀ yìí ìkejì ọgbọ́n kejì tí wọ́n ń dá òun ni láti ra individual láti ra àwọn ọmọ iná tí wọ́n believe pé ó yẹ káwọn rán síná ọmọ iná ni wọ́n rán síná wọ́n gbé owó tàǹbùà owó bìtìbìtì gẹ́gẹ́ bí àlàyé tí mo ti ṣe fún yín ní bẹ̀rẹ̀ prógrámù yìí owó biribiri tó tinú owó wá wọ́n á gbé sílẹ̀ wọ́n á wá àwọn tó ti ya wèrè tó jẹ́ ojúlówó ọmọ àlè nílẹ̀ Yorùbá wọ́n á gbé wọn wọ́n á bẹ̀rẹ̀ sí ní fún wọn lówó Olúwo ti gbowó mọ́fìtì ẹ̀ gbà ń bẹ̀ Mọ́ríkàs wọ́n gbà ń bẹ̀ wọ́n pọ̀ dáadáa bẹ́ẹ̀ tí wọ́n gbowó òun lọ́yọ̀ọ́ ó láwọn tí wọ́n fún lọ́yọ̀ọ́ láwọn tó gbowó yẹn nìbàdàn ní gbogbo state pátápátá náà ti ṣàwọn tán ti fún wọn ní owó burúkú owó ẹ sábà wa máa dára tó wù kó má sí peace at the end of the day wọ́n á sọ kọ́ǹbù wọn gbà ní mo ń sọ fún ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ tí wàhálà bá bẹ́ sílẹ̀ lẹ́ni tó di pé bóyá ó dogun ó di wàhálà tán ń jà don't be surprised ẹ bá rí pé àwọn Russia àwọn Turkey àwọn Saudi àwọn Iraq tán bá kó nǹkan ìjàdé tán wá kó fún tán kó nǹkan ìjàdé tán wá kó fáwọn aráabí pé kán máa fi pa wá ẹ má wà surprise ẹ kàn rí tí Mọ́ríkàs àbí kí ló lóun jẹ́ mọ́fìtì tó bẹ̀ sí ní sọ̀sọ́kúsọ tó ń dùdúkúdù tó ń sọ àwọn ọ̀rọ̀ kò bá kù gbé ṣé rò pàgbára ẹ̀ ló pọ̀ tó bẹ́ẹ̀ ni Gùnmí rìn ó yan fandafanda ẹni tí gbogbo àgbáńlá ayé rí tí wọ́n dẹ̀ mọ̀ yí pé ẹni èèyàn báyìí ni ara àwọn tó ń ṣàgbọ́dẹ̀gbà fáwọn àwọn tẹ́rọ́rìstì ni Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ò gbé wọn ò rí kankan ṣe sí mọ́fìtì ìwọ gbogbo ayé lórí gbogbo ojú lórí pé ẹni yìí ń da ìlú rú ó ń da àlàáfíà ìlú rú Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ò gbé wọn ò rí kankan ṣe sí wọn ò pé fún questioning pé kó tiẹ̀ wá kó jẹ́ ká sọ̀rọ̀. University of Christ get out. a ò pé wọ́n pé kán tiẹ̀ máa bọ̀ kán sọ̀rọ̀ wọ́n dẹ̀ ń dá àrà tó wù wọ́n mọ́fìtì ìwọ sọ̀rọ̀ nínú fídíò ẹ̀ kan ó ní ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ó ní ìwọ nìkan ló safe ẹ̀yin tẹ́ wo fídíò yẹn sọ fún mi pé rọ́mú pa ó mọ nítorí kó tó sọ statement yẹn àbẹ́ ti gbàgbé páwọn kan dé láti Iraq ṣé Iraq náà ti wá àbí Iran or Palestine tí wọ́n wá sí ààfin Olúwo tìbọntìbọn ní orílẹ̀-èdè míì ọmọ Nàìjíríà ọlọ́pàá Nàìjíríà bí sójà Nàìjíríà wo ni wọ́n bí dáa kó fẹ́ wọ another country bóyá America tàbí any other place bẹ́ẹ̀ yẹn kó dẹ̀ gbébọn dání kó wà nù kínní kó lóun wọ bẹ́ẹ̀ kì í dẹ̀ tún ṣe sójà o àwọn tó wà ò kì í ṣe sójà o. kì í ṣe sójà ni àwọn tó wá sọ́dọ̀ Olúwo wọn ò ń ṣe army of their country o torí jákẹ́ẹ̀tì tí wọ́n wọ̀ sọ́rùn ẹ̀ mọ̀ pé àwọn ilé wọn ò ń ṣe army wọ́n kàn wọ jákẹ́ẹ̀tì kan sọ́rùn wọ́n dẹ̀ kó àwọn ìbọn burúkú dání wọ́n wá sí palace Olúwo Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì ò challenge wọn ò béèrè pé kí náà wá ṣùgbọ́n bójú ọmọ Yorùbá ló gbé ìbọn ọdẹ dání ẹ kú èrì wọn pé ìbò náà ti rí ìbọn tán fi ń ṣọdẹ ní o ẹni tó sọ pé speech yẹn kò ní dáa fún bàbá ẹ kò ní dáa fún bàbá ẹ já dànù kí n tó fúnra mi já ẹ dànù lórí ibú kẹ́ ẹ gbọ́ kọ́rọ̀ yé yín bí ní pẹ́ sójú òpó lẹ́yìn tẹ́ bá fẹ́ pè ẹ dá sọ̀rọ̀ yìí ọ̀nà kejì ni mo sọ fún yín yẹn wọ́n fún àwọn individual lówó ẹ má kàn wò pé ẹlòmíì kàn pẹnu mọ́ kò jẹ́ sọ̀rọ̀ ó ti gbowó ẹlòmíì ò sọ̀rọ̀ lóòótọ́ because of ibi tó wà láàrin ìlú ẹ̀rù ń bá pé tóun bá lọ sọ̀rọ̀ kóun má orúkọ òun má bàjẹ́ ṣùgbọ́n ó ti gbowó kí ni mo sọ fún yín gbọ́gbà ó ti bá gbowó kò sí nǹkan tó lè ṣe mọ́ ọ̀nà kejì
tí wọ́n fi ń dá ọgbọ́n ní gbogbo ọ̀nà lórí ilẹ̀ yìí sáà nìyẹn o. Ọ̀nà kẹta èrò lọ̀rọ̀ Sharia tí wọ́n gbé dé yìí o. Ẹni tó sẹ́ndì request yẹn máa gbé yín wọlé sí i. Ọ̀nà kẹta òun lọ̀rọ̀ Sharia yìí o. Kì í ṣe Èkìtì state nìkan ni wọ́n ti plan yẹn o. Gbogbo ilẹ̀ Yorùbá pátá, all the state capitals náà nìkan gbé lọ o. Kan ti lọ ṣe o. Tẹ́ ẹ bá ń sọ pé Èkìtì gbàgbàkúgbà Èkìtì gidigidi. Ó ń bọ̀ l'Ákúrẹ́, ó ń bọ̀ l'Oǹdó ṣe tẹ́ bá mọ̀, mo ti gbọ́, ó ń bọ̀. Ó ń bọ̀ ní Ọ̀ṣun, already ó ti wà l'Ọ̀ṣun state, ó ti wà l'Óṣogbo. Bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ mọ̀ pé ó wà ńbẹ̀, ó ti wà l'Óṣogbo. Ó ti wà l'Ọ́yọ́, Ọ̀yọ́ tán sọ fún yín pé tán ti fẹ́ ṣe, tí gómìnà ní kán má ṣe tán ti ṣe yẹn. Already wọ́n ti lọ ṣe lẹ́yìn ẹ lọ, èmi ń sọ fún yín ní guarantee. Ẹ pé Ọ̀yọ́ kẹ́ confirm. Wọ́n ti launch ẹ lẹ́yìn láì jẹ́ kẹ́ mọ̀. Wọ́n ò pariwo ẹ̀ ni wọ́n ti ṣe. Ó wà ní Lagos. Mufti Ìwó tún ní agbára, ó tún jáde. Ó ní kò ní dá fẹ́yìn tẹ́ bá sọ pé kán má ṣe Sharia. Ó ní wọ́n gbọ́dọ̀ ṣe ó lẹ́yìn boys ó lẹ́ bọ́ síta. Gbogbo yín lẹ gbọ́ audio òun. Èmi kọ́ ni mo sọ audio yẹn wà ń ta. Ó ní kán jáde kán sọ̀rọ̀. Mo ń sọ eléyìí fún yín ni. Kẹ́ ẹ bá lè mọ̀ yín pé wàhálà wà. Èmi ò wá bá yín ṣe program kí n bá lè túmọ̀. Bílí Aminu, ẹ jọ̀ọ́ ẹ má sọ̀rọ̀ tá mú jàdá ní o. Bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ tó mú jàdá ní ìjà yín dànù o. Ẹ̀bẹ̀ mo bẹ̀ yín o. Ẹ gbà mí kẹ́, gbóná ti rí sàlá tó mọ lẹ́kùn. Ẹ má bínú, ẹ jẹ́ já ẹni tó ń ṣe kínní dànù kí n já dànù kíákíá. Ẹ gbà mí, mo ti gbé Fúlàní wọlé síbí o, kí ló ń ṣẹlẹ̀? Ó ní. Oh, in fact, it's very funny. Anyway, ọ̀nà kẹta òun lọ̀rọ̀ Sharia tẹ́rí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. Sharia yẹn ẹ má ròyìn pé bóyá Èkìtì nìkan ni wọ́n ti ń ṣe, ó ti wà l'Ékòó, ó ti wà ní Ọ̀yọ́ state. Ẹnìkan láwọn ò gbà lọ́yọ́, ìwọ ló gbà, ó débi tán ti ń ṣe, ó ti is already there. Ṣé wọ́n pé wọ́n sì ń yọ ọ́ ṣe ni? Wọ́n ń yọ ọ́ ṣe, ọ̀nà tó fi ń yọ ọ́ ṣe ni pé táwọn bá lò ó, wọ́n bìlíìfù pé ó máa dá wàhálà lẹ̀ torí pé kí ni? Torí pé kí dẹ̀ ni ó fi rí bẹ́ẹ̀ ni pé nínú constitution Nàìjíríà, constitution yẹn sọ nípa nǹkan pè ní Sharia. Sharia was mentioned in Nigerian constitution. Òun lágbára ṣe gùn wọn tán ṣe ń ṣe léyìí tí wọ́n ń ṣe yẹn pé ara weapons táwọn dẹ̀ máa lò òun ni ọ̀rọ̀ Sharia yìí. Wọ́n dẹ̀ ń lò ó, tẹ́ ẹ̀ bá mọ̀ kẹ́ mọ̀ léni. Kẹ́ ẹ lọ mọ̀. Máa ṣe ojú òpó lẹ́yìn tẹ́ bá fẹ́ pè kẹ́ fẹ́ dá sọ̀rọ̀ kẹ́ ẹ dá sí. Èmi ń sọ eléyìí kẹ́yìn àgbààgbà kẹ́ tètè mọ ìgbésẹ̀ tẹ́ ẹ máa gbé. Ó ń bọ̀ l'Oǹdó ṣe mo sọ fún yín sẹ́. Ẹ̀yin oníṣẹ̀ṣe, ẹ̀yin kírísítẹ́nì, tẹ́ ẹ bá wà careful, ẹ máa rìn lójú títì wọn á gbé yín. Ṣé mo pé Sharia ni wọ́n fi sọ òkò pa ọmọbìnrin
tí wọ́n pa ní Sokoto níjọ́ kìíní àná obìnrin tí wọ́n ló blaspheme ló sọ̀rọ̀ lòdì sí Muhammadu wọ́n dẹ̀ fi òkúta wọ́n pa wọ́n tún dáná sun ọmọ yẹn tẹ́ bá rántí títí di ọ̀la is there justice for that girl? No justice. Ọmọ College of Education àbí Polytechnic ní state yẹn ṣé mọ̀ pé títí di ọ̀la wọ́n pa ọmọ obìnrin yẹn wọ́n dẹ̀ pa gbé tí ò dẹ̀ sí tó ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ Sharia ni o ṣé mo yí àwọn tó ti sọ ọwọ́ nù tó ti sọ apá nù tó ti sọ ẹsẹ̀ nù Sharia ni o nígbà bá ti gbé ọwọ́ wọn lọ́hùn wọn á máa tì wọ́n bọ̀ sàlẹ̀ bí kí wọ́n máa tọrọ bárà àwọn náà wá dé bí wọ́n bẹ̀ sí ní tọrọ kò wá ní rí kò ní sọ́wọ́ mọ́ wọ́n á máa gbọ́wọ́ hàn ẹ́ lẹ́gbẹ̀ẹ́ títì àwọn tí wọ́n ti bà ayé wọn jẹ́. option méjì lẹ́ní ẹ̀yin oníṣẹ̀ṣe àtẹ̀yin kìrìsìtẹ́nì ìsáídàkẹ́yìn náà lọ gbé kóòtù ti yín wá tàbí kẹ́ ẹ lọ gbé ẹ̀yin oníṣẹ̀ṣe kẹ́yìn náà gbé kóòtù ti yín náà wá ẹ̀yin lẹ́mọ orúkọ tẹ́ ẹ fẹ́ pé Ifá court anybody tó bá dẹ̀ ti ṣẹ̀ náà lẹ́ máa gbé lọ́bẹ̀ ẹ gbé pásítọ̀ lọ́bẹ̀ tó bá ṣẹ̀ òfin tó bá dé mùsùlùmí tó sọ pé anybody tó bá rìn wọ́n lẹ́tọ̀ọ́ àti mú láti sọ pé ó blaspheme kí wọ́n dẹ̀ lẹ́lòkúta. Ọlọ́run ọba gbà wá o Nelson ẹni tí mi ìbá ti guarantee ẹ̀ báyìí mi ò lè gbé wọlé o torí mo ti gbé Fúlàní kan wọlé sí tó ń ṣe àsàlámọ̀lẹ́kù nínú bí èmi ò dẹ̀ fẹ́ sàlá kankan kó mọ lẹ́kù anyway jẹ́ kí n fún Nelson láàyè. Nelson ẹ̀yin tẹ́ bá fẹ́ pè mí ẹ lè pè 070-4609-2484 ẹ pè kẹjẹ kájọ gbé ó yá Nelson ẹ gbóhùn sókè ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ní sùúrù kí n gbé yín sí spíkà. ẹ jẹ́ n gbé yín sí Bluetooth yẹn. So that káwọn èèyàn lè gbọ́ yín dáadáa. Enter radio is playing. Tàbí kẹ́ ẹ pé. Enter to Bluetooth. Ẹ ní sùúrù kékeré fún mi. Mo ń bọ̀ o. Try to peer. Ó yá ẹ sọ̀rọ̀. Bluetooth connected. Àti àwọn Saudi ló ń kó fún bàbá ẹ̀ tó kọ́ mosque kiri káàkiri. Àwọn Saudi ló ń fún lówó pé kó máa kọ́ mosque kiri. Wọ́n ń gbé owó fún bàbá ẹ̀ yá. Ẹni mímọ̀ ni o, ọmọ Valentine tí mo sọ fún yìí o. Mi kò fẹ́ tú gbogbo ẹ̀tọ́ ni ẹ understand. Mo mọ bàbá ẹ̀. Èmi tèmi sọ̀rọ̀ ẹ̀ Muslim lèmi náà ẹ understand. Yes. Ó yé wa. Muslim lèmi tèmi sọ̀rọ̀ ìdílé bàbá ìdílé ìyá Muslim ni. Kódà gan ní táìmù yẹn táàgì Bódìjà ẹsẹ̀lẹ̀ tí mo sọ fún yìí rèé a máa lọ síbẹ̀ yẹn ká máa gbàdúrà ó máa pín nǹkan fún wa táìmù yẹn mo kéré náà. ẹni tó bá wà ń bàdàn tó ti dàgbà díẹ̀ tó ó máa mẹ tí mo sọ fún yìí ẹ understand so nǹkan tèmi try láti sọ ní pé àwọn èèyàn wa ò tí mọ nǹkan tó pọ̀
Muslim ló sọ̀rọ̀ yìí o. Muslim Islam ló sọ̀rọ̀ yìí o. Wọ́n ti mọ nǹkan tó ń bọ̀. Ìwọ àwọn Àràbù gan tí wọ́n gbé Sharia yẹn sí ìlú wọn like it na most of them wọ́n like it. Okay, àwọn atọ́ ẹ pé fàájì, you understand? So báwo la ṣe máa wá èèyàn kó máa ní má mu ọtí o, má fa obìnrin lọ́wọ́ ní títí o. O gbọ́dọ̀ bọ́ obìnrin lọ́wọ́. Wọ́n á kó gbogbo ẹ̀ wọ́n lẹ̀ obìnrin lọ́wọ́. Bẹ́ẹ̀ni ilé kúrò akíní ẹ̀ àwọn gan ṣeré ni o because tó bá máa gbà lọ́wọ́ yá máa gbà ní o wàláì lásìkò. Èèyàn ká sọ fún mi pé mi lè fa obìnrin lọ́wọ́ tèmi àti obìnrin bá fẹ́ jáde ó gbọ́dọ̀ faṣọ bo látòrí délẹ̀. Kò ní í sí o wàláì. Bẹ́ẹ̀ mo mọ̀ pé bẹ́ẹ̀ káwé ìyá náà máa múra ni because gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n support wọn lẹ ti dárúkọ yẹn àni wọ́n sì pọ̀ bẹ́ẹ̀ wọ́n support wọn. Bẹ́ẹ̀ ṣé ẹ̀yin wá sọ pé olórí wa ń sì ṣé kò mọ̀ nípa ẹ̀ ni ṣé kò mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ni. Báwo la ṣe fẹ́ mọ̀ bóyá ó mọ̀ nípa ẹ̀ ọ̀nà tiẹ̀. Báwo ni o ṣe ní mọ̀ nípa ẹ̀. Báwo la ṣe fẹ́ sọ bóyá ó mọ̀ nípa ẹ̀ bóò láàrẹ. He's the president. Okay. Àdì kí ni intention tí àwọn náà fi gbé Muslim ticket jáde. Èrè ẹ̀ náà rí i o. Èrè ẹ̀ nìyẹn. So ìkàlù and gbogbo most churches wọ́n ṣeré lọ́wọ́ ni wọ́n sùn company ni gbogbo àwọn church ńláńlá yẹn company ni wọ́n. Tọ́lọ̀ kó ṣàánú wa. Àmì ò ẹ ṣe gan ẹ lè jáde bẹ́ẹ̀ yẹn máa tún gbẹ́lòmíì wọlé. Ok, kí kálukú lọ wá wọ́n máa wá tíkẹ́ẹ̀tì Kotonu rà. Torí tó bá délẹ̀ tán. Ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o, ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn ẹni ń ṣàlàyé báyìí ó ní ẹni wọ́n máa ń fún bàbá yẹn lówó kó lọ máa kọ́ mọ́sálásí kiri. Muslim lẹni tó sọ̀rọ̀ yìí o. Àwa ń sọ̀rọ̀ fún yín àdàbẹ́ ni pé ṣe lẹ́nu wá yọ̀. Adéníyì ẹgbọ́n sókè ẹ ṣe gan. Ẹgbọ́n sókè Adéníyì. Ti jáde ariwo yẹn ti pọ̀ jù lọ́dọ̀ wọn. So Yorùbá ní àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí bó bá dénú ẹ̀ àdòdìndì. Èmi ti sọ ti tèmi eléyìí tẹ́ ẹ rí ní Èkìtì ó kéré o. In tí wọ́n ń gbé bọ̀ ipa yín ò ní ká. Ó ní ìmáàmù ń sọ̀rọ̀ Yorùbá nation àwọn oníṣẹ̀ṣe ń kígbe Yorùbá nation. Ó ní ẹ̀yin aṣáájú Kristẹni ẹ dákẹ́ rọ́rọ́ torí Fúlàní ò pànìyàn lójú yín rí. Tí Fúlàní bá gbalẹ̀ yìí o ẹ órógo ẹ rántí Afghanistan pẹ̀lú Turkey wọ́n á gba Bíbélì lọ́wọ́ yín o. Wọ́n á gba Bíbélì yín wọ́n á fi nà yín wọ́n á sun ẹlòmíì yín níná bó ṣe sun gẹ́ẹ̀yẹn níná ní Sokoto tàbí Kebbi State lọ́jọ́ kìíní àná. Wọ́n á sun yín níná ẹ tí ì rí kankan ẹ rí mọ́rin oró pàṣàkàrẹ́. Oh God. Ẹ̀yin tẹ́ bá fẹ́ pé ẹ jẹ́ ká gba ìpè ẹyọ kan àbí méjì sí 070-4609-2484 2484 070-4609-2484. Ó yá ẹni tó bá fẹ́ pè kó pè wá ká gbé kó tó di pé round up 1 hour ti fẹ́ pé 1 hour ti fẹ́ pé 1 hour ti fẹ́ pé ó yá ní kọ́mọ́nkébé ní kọ́mọ́nkébé ní kébé ní kọ́mọ́nkébé ní kébé. Ta ló pè wá? Ó yá má jò pẹ́. Ẹ̀yin olólùfẹ́ mi pátápátá ẹ jẹ́ fàsìkò kí máa fi kí yín kí máa dúpẹ́ lọ́wọ́ yín torí pé kí ni yínníyínní kéèyàn ò lè sè mí náà ni ẹ̀yin náà lẹ jẹ́ ká wà lè máa sọ. Bẹ́ẹ̀ dúró ti wá kí la fẹ́ wí kí la fẹ́ sọ irú wótòwótòwó ló wà lẹ́nu wa. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ wá bá wa máa pín
ẹ jẹ́ kó rìn kó dọ́dọ̀ àwọn bàbá kó dọ́dọ̀ àwọn màmá kán lè mọ̀ pé nǹkan ń bọ̀ Sharia lẹ́kìtì ẹ̀ ń pariwo ẹ̀ ń ké ó ń bọ̀ lóńdó kì í ṣe Ondo state nìkan o gbogbo àwọn ìlú ńláńlá náà ń gbé Sharia lọ o pátápátá ẹ bá mọ̀ ẹ lọ mọ̀ lẹ́ni mo ń sọ eléyìí fún yín ni reality ni tí ò sí wọ́n ní bẹ̀. Gidi lẹ́gbọ́n yẹn ọ̀rọ̀ ojúlówó ọ̀rọ̀ gidi kò ní ju bẹ́ẹ̀ lọ Ọmọlúkà ni mò ń jẹ́ fún àǹfààní ẹ̀yin tí ẹ bá wa múra tẹ́ bá wa ń palẹ̀mọ́ fún ṣíṣe àṣekágbá ìsìnkú màmá wa màmá Akíntóyè ìyẹn ìyàwó bàbá wa Professor Akíntóyè ẹ̀yin tẹ́ bá wa ń palẹ̀mọ́ fún ṣíṣe òkú wọn abẹ̀yìn nítorí tọlọ́run ni bẹ́ẹ̀ ṣe tì wá lẹ́yìn nígbà tí olóyè Sunday Igboho tí wọ́n ń ṣe òkú ìyá wọn bẹ́ẹ̀ náà ní kẹ́ ṣe tì wá lẹ́yìn ní ti ìyàwó bàbá Akíntóyè yìí o bàbá ìyá ìdàgbà ìyá is 89 years 88 going to 89 ni màmá so ẹ jọ̀ọ́ ẹ dákun ojú òní tì yín látọ̀dọ̀ wa ẹ̀yin mọ̀ pé mi máa ń lọ lẹ́kùnrẹ́rẹ́ lágbára Ọlọ́run títí ọ̀sẹ̀ tó ń bọ̀ wọ́n máa káṣọ síta aṣọ tán fẹ́ lò bẹ́ẹ̀ ṣe ràn wá lọ́wọ́ ní ti olóyè ẹ ràn wá lọ́wọ́ náà ní tẹ́lẹ̀ yìí àsìkò kan náà ló kúkú bọ́ sí it's almost a year difference so abẹ́yìn torí tọ́lọ́run ni torí pé kí ni tá a bá parí òkú màmá rally ọ̀gbálẹ̀gbáràwé ó ń tẹ̀lé mighty mega rally ó ń bọ̀ lọ́nà tó máa mi Nàìjíríà títí ìyẹn náà ń bọ̀ so mo fi àsìkò yìí mo fi dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pàpàtà ẹ bá wa pín ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ìrànlọ́wọ́ yín ṣe kókó ó ṣe pàtàkì fún ti bẹ́ẹ̀rì àmọ̀má yẹn lágbára Ọlọ́run láṣẹ Olódùmarè Ọmọlúkà ẹ mọ̀ nígbà tí olóyè mọ́tò méje la kó dání àwọn Èkìtì náà àjọ pàdé àwọn náà kó mọ́tò bíi 6 àjọ kọjú sọ́nà ní fà awọ ọbẹ̀ gan wọ́n mọ̀ pàdé so ẹ̀bẹ̀ mo bẹ̀ yín ojú òní tì yín ẹ ti èmi lẹ́yìn kójú má tì mí kí n lè sọ pé yes Ọmọlúkà ló dé yìí tó bá dẹ̀ sọ pé Ọmọlúkà rí ẹ̀yin tẹ́ ń tì mí lẹ́yìn wọ̀nyí ẹ̀yin gangan lẹ́yìn jọ Ọmọlúkà ẹ̀yin ní èjìká tí ò jẹ́ káṣọ tèmi náà ò jábọ́ màmá yẹn ó deserve màmá yìí fi taratara ó fi ṣe Yorùbá nation tí n bá dọ́dọ̀ màmá pẹ̀lú pé ìyá yẹn ti dàgbà ìyá tá máa ń lọ tá máa bọ̀ ní Ọmọlúkà kíní kan ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nítorí Ọlọ́run ẹ jẹ́ ẹ fún wa ní bákọ̀ ká ṣe àṣekágbá iyì àti ẹ̀yẹ fún màmá náà final honour and celebration ká ṣe fún ìyá yìí ó deserve ẹ ojú òní tì yín ní dúpẹ́ lọ́wọ́ yín Ọmọlúkà ni mi ń jẹ́ o ó yá ẹ̀kún ètò yìí kọ́ tí ẹ jáde ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá má jò pẹ́ tó o bá ń wo fídíò yìí ní YouTube tó o bá tí ì pín bá mi pín tó o bá tí ì subscribe bá mi ṣe ọ̀fẹ́ ni kì í ṣowó ojú òní tiẹ̀ thank you and God bless you please share the program thank you so much ó yá mi tí ì rí tiẹ̀ ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá mi tí ì rí kó kọ́ tí ẹ jáde yìí tí ì rí mi tí ì rí kankan ó yá náà ẹ̀kọ́ ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá thank you God bless ẹ̀yin tèmi ní TikTok mo sọ pé ẹ ṣeun ojú òní tì yín thank you God bless.